tó ẹ jẹ́ kí n tún kí gbogbo wa ní àkókò yìí gbogbo ibikíbi tá a bá wà pé ẹ̀kọ́ afẹ́rẹ́ yìí o bó bá jẹ́ láàárọ̀ ni ẹ káàárọ̀ bó jẹ́ lọ́sàn-án ni ẹ káàsán bó bá sì jẹ́ lálẹ́ ni ẹ káalẹ́. gbogbo bí yòówù tá a bá wà atẹ́gùn rẹ̀ á bá wa lára mu torí pé ọlọ́run ọba àlekè ọlá elédùà tó ṣẹ̀dá gbogbo wa òun ló ń dá gbogbo òòlù bí ọlọ́run ṣe ṣe é ṣùgbọ́n gbogbo ibi yòówù tá a bá wà sẹ́ atẹ́gùn bẹ̀ á bá wa lára mu a ó sì kórè oko délé ọlá elédùà àmín àṣẹ Èdùmàrè. orúkọ mi ò yí padà o ọlásùnkànmí ọmọọba ọláwọyìn ni mò ń jẹ́ gẹ́gẹ́ bí ohun tá a wá ń bá bọ̀ ibi tá a forúkọ tì sí náà lákòókò ti tẹ̀síwájú lónìí ẹ máa bá wa ká lọ ẹ ó rí i pé eléyìí tá a ṣe gbẹ̀yìn níbi tá a roko ẹ̀ tì sí ni pé a roko ẹ̀ tì sí bí orin tí àwa ọmọ àwọn orin Yorùbá kan tó pọ́pùlà dáadáa tá a máa ń kọ wípé ìyá nìyá mi ìyá o ìyá nìyá mi ìyá lálábàárò ọmọ ó ti yé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́lẹ̀ o ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé a mọ̀ pé ọ̀rọ̀ olóògbé olórin takasúfèé nì tí gbogbo ayé mọ̀ sí Mohbad tí orúkọ rẹ̀ gangan fúnra ẹ̀ ń jẹ́ ìlérí olúwa alọ́ba tí ó jẹ́ ọmọ Joseph alọ́ba òun náà là ń bá bọ̀ tá a fi kọrin yìí pé ìyá ni ìyá mi ìyá lálábàárò ọmọ tá a wá fi béèrè yìí pé ṣé ìyá tó bí Mohbad ṣé alábàárò ọmọ ni ṣé ìyá tó bí Mohbad ìjọ jẹ́ alábàárò fọ́mọ ìjọ jẹ́ ìyá gidi débi pé a wá jẹ́ alábàárò fọ́mọ àbí ẹni tó sáfọ́kọ àtọmọ fọ́dídé ọdún 15 ṣalábàárò ni ibi tá a bá a dé nìyẹn ibẹ̀ náà làá ti tẹ̀síwájú lónìí ó yá ẹ máa bá wa bọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ohun tí ọmọ fẹ́ jẹ́ ni ò kì í jẹ́ kí ọmọ ó ní ìsinmi o tó bá ṣe pé nítorí ohun tí ọmọ ó jẹ nìkan ni Èdùmàrè tó kúkú dá ẹnu níbú ìbú ó ti pèsè ohun tí ó wọnú ẹ ó ti pèsè ohun tí ó jẹ sínú ẹ bẹ́ẹ̀ Èdùà ó ti pèsè ohun tí ó máa fi sí inú ẹnu tó dá níbú ìbú yìí ìjẹ́ wá torí ká wá torí pé à ń lọ sẹ́dẹ̀ ká wá ba ẹ̀dẹ̀ jẹ́ bí torí tá a bá lọ tá a bá bọ̀ ẹ̀dẹ̀ tá a fi sílẹ̀ tá a fi lọ sẹ́dẹ̀ yìí ibẹ̀ náà làwọn máa padà sí ṣé ó wá yẹ ká torí ohun tá a fẹ́ jẹ ká wá ba ohun tá a fẹ́ jẹ́ nítorí pé gbogbo wa yòówù tá a bá hù òun ló máa tọ́ka ohun tá a fẹ́ jẹ́ láyé o ló máa tọ́ka ohun tí kálukú máa jẹ́ láyé ìwà tó bá wù ní torí ẹ̀ ló fi yẹ ká ṣe dáadáa sílẹ̀ lónìí nítorí ọ̀la wa torí ẹ̀ ló fi yẹ ká ti òní ká pèsè ọ̀la wa sílẹ̀ torí kó lè bá a di kíni kọ́la wa ó lè bá a jẹ́ dáadáa fún wa. mo mọ̀ pé ọ̀rọ̀ yìí á ti yé gbogbo ẹ̀yin onílàákàyè ẹ̀dá tẹ̀ ń gbọ́ mi nítorí pé gbogbo ohun tá a bá ń ṣe lónìí nítorí ọ̀la ni a mọ̀ pé àná tá a ti lò kọjá àwa ti ju àná yẹn lọ báyìí òní tá a wà ń bẹ̀ yìí òun la jọ jẹ́ déédéé ṣùgbọ́n ṣá ọ̀la wa wá ń kọ́ ọ̀la jù wá lọ torí ẹ̀ ló fi ṣe ká ṣe dáadáa sílẹ̀ nítorí ọ̀la gbogbo àfiwí ẹlẹ́lọ́ àtàmọ̀ tá à ń sọ yìí kí ló dálé lórí ọ̀rọ̀ ìyá tó bí Mohbad ni torí nílẹ̀ Yorùbá tiwa níbí làálàá kòókòó jẹ̀ẹ́jẹ̀ẹ́ tá à ń ṣe lójoojúmọ́ nítorí kíni ṣebí nítorí ọmọ ni ó lè má rí bẹ́ẹ̀ láwọn ilẹ̀ bòmí o bí àwọn ìlú òyìnbó kọ̀ọ̀kan ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ti tiwa kò sẹ́ni tí ò gbàdúrà kó wọ́n jèrè ọmọ láyé lọ́dọ̀ títí wá ń bí àwa máa ń jèrè ọmọ ni nílùú míì wọ́n lè má jèrè ọmọ ọkọ jẹ́ pé iṣẹ́ wọn tí wọ́n ṣe òun ni wọ́n máa jèrè títí lọ́jọ́ ogbó ṣùgbọ́n níbí à ń ṣiṣẹ́ nítorí ká lè bá a jèrè ọmọ lọ́dọ̀ títí wa ni oúnjẹ ọmọ kò ní korò lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa o gbogbo etí tó ń gbọ́ mi lápapọ̀ oúnjẹ ọmọ ò mà ní korò lẹ́nu wa tí ìyá àti bàbá tí wọ́n bá wá jẹ́ alábàárò fọmọ torí ọjọ́ iwájú wọn náà ni o nítorí wípé tó bá tó àsìkò tá a lè ṣiṣẹ́ mọ́ táwọn ọmọ bá jẹ́ ọmọ alálùbáríkà wọ́n á máa tọ́jú ìyá àti bàbá wọn
torí gbogbo wàhálà tá à ń ṣe sẹ́ẹ̀ nítorí ọjọ́ iwájú àwọn ọmọ wa ni àti ọjọ́ iwájú titiwa náà. Ó lágbára, ó ní agbára tó pọ̀. Tá a bá ní nítorí pé kí ọmọ wa bá lè jẹ́ èèyàn ni, ó kúkú tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Èwo wá ni ìyá ìlérí olúwa ọmọ alọ́ba tó ṣe lórí ọmọ ẹ̀ títí kó tó di pé ọmọ ẹ̀ kú. Àbí gbogbo wa la ṣáà gbọ́ orin tọmọ yìí kọ tó ní odidi ọdún mẹ́wàá ni òun fi rí lòun ò fi fojú kan ìyá òun. Mò ń bọ̀. Àbí ohun tó fà á tá a fi kọ́kọ́ fi pa gbogbo àṣàmọ̀ yìí síwájú náà nìyẹn, nítorí pé ó ti yé gbogbo àwọn onílàákàyè kó tó di pé a tẹ̀síwájú lórí ẹ̀. Ìyá yìí ò rántí pé adaranjẹ ní gbogbo òbí jẹ́ fún gbogbo ọmọ tó bá bí. Ìyá tó bí Mohbad kò rántí wípé gbogbo bí a ṣe ń ṣe tá ń lọ tá ń bọ̀ torí ọjọ́ iwájú wa ni. Kò rántí pé ẹni tí ò bá tọ́mọ ọjọ́ iwájú ẹ̀ ló fi ń ṣeré o. Kò tún rántí wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa wípé adaranjẹ ni wá, táwọn òjíṣẹ́ Ọlọ́run sọ wípé adaranjẹ ni wá, a ó padà kéré gbogbo ẹ̀, a ó padà jábọ̀ ẹ̀ fọlọ́run. Gbogbo bí a bá ṣe tó àwọn ọmọ wa, gbogbo ẹ̀ láà jábọ̀ rẹ̀ tá a bá déwájú Ọlọ́run. Ìyá yìí ò rántí pé kò yẹ kó òun torí ohun tóun fẹ́ jẹ lónìí kó wá fi ba nǹkan tí ó fẹ́ jẹ lọ́la jẹ́. Ìyá yìí ò mà rántí pé oúnjẹ ọmọ dùn ju oúnjẹ ọkọ lọ, nítorí pé tó bá jẹ́ pé ó rántí gbogbo eléyìí kò ní dá ọmọ sílẹ̀ fún ọkọ ẹ̀, ìyẹn látòrí Mohbad àti gbogbo àwọn tó kù, kò ní dá wọn sílẹ̀ fọ́kọ ẹ̀ kó wá bá tiẹ̀ lọ, nítorí pé nǹkan tá fẹ́rẹ́ díẹ̀, ó kù díẹ̀ káàtó fọ́kọ ẹ̀. Kò ní ṣerú ẹ̀ tó bá jẹ́ pé ó rántí gbogbo nǹkan tí a kà síwájú yìí ni. Ìyá Mohbad rántí pé Yorùbá ní ohun tí a bá fi sílẹ̀ òun lọ́mọ ewúrẹ́ gbé fún odidi ọdún 15. Kéèyàn kó má jẹ alábàárò fọmọ ẹ̀, kó má máa pé ọmọ ẹ̀, kó má pè sákèésí, kó má máa wá bí ọmọ ẹ̀ bó ṣe máa yún sọmọ ẹ̀ ká tẹ̀ sọ pé ó ti kúrò nílé ọkọ. Ó burú jáì. La fi sọ pé ohun tá a bá fi sílẹ̀ òun ni ẹnu ewúrẹ́ gbé. Àìmọye àwọn olórin ló kọrin rẹpẹtẹ lórí ìyá o, ìyẹn àwọn ìyá rẹ̀ ni o. Tá a bá lọ rántí orin tí Alhaji Dauda Ipò Àkàrà olóògbé, kọ́lọ́run kó bá a dẹlẹ̀ fún wọn. Wọ́n ní tèmi ò bá jẹ ìyá ò ní jẹun my mother, tèmi ò bá mu màmá ò ní mú mi my mother, tèmi bá ń pa mí ìyá ni ìyá mi my mother. Gbogbo orin tí a wá gbọ́ yìí, èwo ló lọ pẹ̀lú ìyá Mohbad nínú ẹ̀? Ó mà lágbára o. Èwo ló ṣe déédé pẹ̀lú ìyá Mohbad nínú ẹ̀? Ṣé ọmọ tó ti fi sílẹ̀ láti kékeré tí ò mọ bó ṣe ń jẹ, tí ò mọ bó ṣe ń mu, dípò pé ó fẹ́ mọ nǹkan tó ń wọ̀, ṣé òun ni aṣọ kété bí bá ń pa òun ìyá ni ìyá òun? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí abiyamọ gidi? Kò tọ́ síbẹ̀ o. Ẹ jẹ́ kí a tún gbọ́ orin olóògbé Dr. Sikuru Barrister MFR, níbi tí wọ́n ti sọ pé tí gbogbo aráalé bá ń jà sáró, máa sọ pé rẹ́sì lèmi fẹ́ jẹ. Bí gbogbo aráalé bá ń jẹ rẹ́sì, máa sọ pé àmàlà lèmi fẹ́ jẹ. Tọ́ ò bá tètè wá tèmi fún mi, ẹ gbọ́ orin yìí, ẹ rí báwọn ìyá rẹ̀ nìyẹn. Ó tún tẹ̀síwájú, ó ní ìyá mi ìyá ooo, ìyá lálábàárò mi ooo, ìyá mi ìyá ooo, ìyá lálábàárò mi ooo, ìyá ni ìyá mi ooo. Ó ní ẹ̀gbọ́n ò gbọ́dọ̀ bá mi wí, màá sọ pé màá dákú, ìyá mi ìyá máa bẹ̀ mí títí o, olówó orí olóde o, dákun má máa dákú o, tèmi ni o wò mọ́ wọn lára o. Olórin náà ṣàlàwọ́ tá à ń sọ yìí. Ẹ wo Alhaji Oloogbe Pasuma náà, tóun náà bá máa kọrin títí, á kìyà ẹ̀ lọ, á kìyà ẹ̀ bọ̀, torí pé ìyá ẹ̀ jẹ́ ìyá rẹ̀ sí ni. Olórin ni Dr. Saheed Òṣùpá, tó bá máa kọrin títí, á ní gẹ́gẹ́ bí nǹkan tí ìyá òun sọ fóun, ìyá mi ló ní tó bá yóò kó panu kò má dùn kò bọ́ńbọ́, ṣé bí torí wọ́n jẹ́ alábàárò ẹ̀ ni. Ṣó wá yẹ kí ọmọ gbégbá nǹkan
kọ́mọ máa tẹ̀síwájú lórí nǹkan kí ìyá má wàá jẹ́ alábàárò fún ó kù díẹ̀ káàtó, kò dáa rárá. Ṣé ìyá yìí ò wá gbọ́ gbogbo àwọn orin yìí rí ni àtàìmọye orin bẹ́ẹ̀ 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 lọ tí wọ́n sọ̀rọ̀ lórí ìyá? Ọmọ Yorùbá ṣáà ni kò ṣe ọmọ àjòkúta má mú mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yìí ló ti jáde kó tiẹ̀ tó di wípé òun gọ́gọ́ wọlé ọkọ àbóbí Mohbad, àwọn míì tuntun wá jáde mọ́ ọ lẹ́nu láfùtà tó ti ń tọmọ lọ́wọ́. Ó yẹ kó ṣe làákàyè kó gbọ́ gbogbo àwọn orin yìí kóun ní òun fi ṣe kiri, kóun ní òun fi dúró ti ọmọ ẹ̀, kó fi jẹ́ alábàárò fún ọmọ ẹ̀ náà ó. Àbọ̀ ẹni tó kó àwọn ọmọ rẹ̀ sílẹ̀ fọkùnrin sóun ló fẹ́ jẹ́ alábàárò fọmọ. Ẹni tí ò fojú kan ọmọ fún odindi ọdún 10 sí 15 sóun ló fẹ́ jẹ́ alábàárò fún ọmọ, sóun ló fẹ́ máa fún ọmọ nímọ̀ràn ní gbogbo ìgbà tí ó fi mú Mohbad kọrin wípé 10 complete years àbí jù bẹ́ẹ̀ lọ lòun ò fi fojú kan ìyá òun. Ó burú jáì o. Ẹ̀yin abiyamọ ayé, ẹ̀yin abiyamọ jágbọ́ ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀, ẹ fi ojú inú wo ọ̀rọ̀ yìí. Ara àléébù tó wà nínú kéèyàn ó kọ ọkọ sílẹ̀ òun rèé o, tàbí kéèyàn ó kọ àwọn ọmọ ẹ̀ sílẹ̀ lẹ́yìn tó bá kọ́kọ́ sílẹ̀ tó kó wá kó gba ọmọ ẹ̀ sílẹ̀ fún ọkùnrin, òun lélẹ́yìí o. Tí ó bá jẹ́ pé bàbá àti ìyá Mohbad tí wọ́n bá jọ pawọ́pọ̀ tí wọ́n jọ ń ṣe ìtọ́jú àwọn ọmọ wọn papọ̀ ni, tí wọ́n jọ ń kọ́ ọmọ lùbọ́ ni, ó ṣeé ṣe kí ìlérí olúwa ọmọ alọ́ba ìmọ́lẹ̀ ó ṣeé ṣe kó sì wà láyé báyìí o. Ṣùgbọ́n káṣá àgbà yìí pé kádàrá ti dúró gbogbo ẹ̀ tí ó fi yẹ ká mọ̀ yìí pé ká fojú ẹ̀ wò ó dáadáa ni pé tó bá jẹ́ pé àwọn méjèèjì sì wà tí wọ́n jọ tọ́mọ yìí papọ̀, ó ṣeé ṣe kó wà láyé o. Ṣùgbọ́n tá a bá tó wá rí ká fojú inú wò ó dáadáa, àfọwọ́fà yìí ìyẹn ọwọ́ ìyá Mohbad ló ti wá o. Ọwọ́ ìyá àlérí olúwa ló pọ̀ sí jù o, torí pé tí ò bá fọmọ ẹ̀ sílẹ̀ ni á mọrú ọ̀rọ̀ tó máa bá ọmọ ẹ̀ sọ, bóyá ó lè má kó sí ọwọ́ àwọn tó kó sí yìí. Ṣùgbọ́n ṣé àgbà tó wá di pé tó kó sí ọwọ́ wọn náà, tó bá jẹ́ pé ìyá yìí náà bá tún ti ń pariwo síta bí bàbá náà ṣe é ṣe, táwọn méjèèjì bá jọ ń ṣe bẹ́ẹ̀, ó ṣeé ṣe kó má kú bó ṣe kú yìí, torí pé ó lágbára. Ikú ọmọ yìí ó jó gbogbo ọmọ Nàìjíríà lára púpọ̀. Gbogbo ẹ̀ eléyìí tí àwa ń gbọ́ yìí, táwa ló yẹ ká ṣe àánú jù, ta ló yẹ kó ọmọ Nàìjíríà ó ṣe láàánú jù nínú ìyá àti bàbá Mohbad. Ọ̀rọ̀ ṣùnùkùn ni o, ẹ jẹ́ ká jọ fojú ṣùnùkùn wò ó kí ó tó di pé ọlọ́jọ́ dé. Ẹ rí i pé ìgbà kó tó di pé ọlọ́jọ́ dé bá ìlérí olúwa alọ́ba Mohbad, a máa gbọ́ pé ó gbé nǹkan pàtàkì kan ṣe, gbogbo àwọn nǹkan tó ṣe àti ìgbọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ó gbé nǹkan pàtàkì kan ṣe fún bàbá ẹ̀ o. Ṣùgbọ́n ẹ wá gbọ́ àwọn nǹkan tá a ti gbọ́ pé ó gbé ṣe fún ìyá ẹ̀ o, torí pé kó tó di pé ó kú gan, ìyá yìí ló ṣe dáadáa fojú. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ nínú àwọn nǹkan tí ó ti ṣe fún ìyá ẹ̀. Kọ́lọ́run má jẹ́ kí àwọn tàwọn ọkùnrin, Ọlọ́run má jẹ́ ó gbé ni o. Bàbá tó forí ṣe tó fọrùn ṣe, ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ó wá já sí bí orin tí K1 Ultimate kan tó ní wọ́n máa pè yín kò tí ì kàn yín, kò wá tí ì kan bàbá títí tí Mohbad tó fi jáde láyé. Ṣùgbọ́n a gbọ́ pé kó tó jáde láyé, ó ra rẹfrigirétọ̀ ńlá méjì fún ìyá ẹ̀ àti físà. Ó ra jẹnẹrétọ̀ ńlá méjì tó lè gbé fírísà gidi, ó rà fún màmá ẹ̀. A tún gbọ́ pé ó rẹ̀ǹtì ṣọ́ọ̀bù 3 papọ̀ tó jẹ́ àpapọ̀ fún ìyá ẹ̀ pẹ̀lú ọjà inú ẹ̀ tó kún bámú. Bẹ́ẹ̀ ló tún gba 3 bedroom ó gbà fún màmá ẹ̀. Ó dẹ̀ tún bá fọ́nìṣì ẹ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan electronics oríṣiríṣi oní olówó iyebíye ni wọ́n ló rà síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún gbọ́ pé ìyá yìí ó tún ní bó tún ṣe máa ń gba sálárì oṣooṣù lọ́wọ́ ẹ̀. Mohbad ṣe dáadáa o, ó ṣe dáadáa sí ìyá ẹ̀. Ó hùwà ọmọlúàbí, ó hùwà ọmọ rí, ó hùwà ọmọ gidi, ó ṣe ohun tó yẹ kó ṣe, ó ṣe ohun tọ́lọ́run fẹ́. Ẹ̀rì pọ̀mọ̀ yìí ó hùwà bíi wòlíì Ọlọ́run ni, torí pé ìyá tí ò ṣe dáadáa sí, ó ṣe dáadáa padà sí ìyá ẹ̀, ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run pẹ̀lú màmá ẹ̀.
ṣùgbọ́n tó bá jẹ́ pé ìyá ìgbé àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé láti lẹ̀ ní lórí ọmọ ẹ̀ oúnjẹ àjẹdálẹ́ ló yẹ kí oúnjẹ ọmọ yìí kó jẹ́ fún un. ẹ tún wá jẹ́ ká gbọ́ eléyìí. lẹ́yìn tí Mohbad wá kú tán, àwọn èèyàn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọrọ àánú fún ìyá yìí rẹpẹtẹ. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní dá owó jọ fún ìyá Mohbad. owó tí wọ́n kọ́kọ́ rèsì tá a kọ́kọ́ gbọ́ pé wọ́n rèsì nígbà náà ń lọ bí 10 million naira. lẹ́yìn náà la gbọ́ pé pásítọ̀ kan tó gbé 10 million naira fún lódidi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn tó fẹ́ lọ kí gbogbo àwọn tó lọ kí ìyá Mohbad wọn ò rántí bàbá Mohbad o, ìyá nìkan òun ni wọ́n lọ kí o. ní ìyá tí ọmọ yìí ò fojú kàn fún odidi ọdún 15 tó sá fún ọkọ ẹ̀ fún odidi ọdún 15 nígbà tó rí wípé nǹkan ò lọ déédéé, nǹkan sáfẹ́rẹ́ fún ọkọ ẹ̀ òun tó fi ọkọ ẹ̀ àti àwọn ọmọ sílẹ̀. lẹ́yìn eléyìí tá a gbọ́ ni pé Davido àti MC Olúọmọ nìkan la kọ́kọ́ gbọ́ pé ó fún bàbá Mohbad lówó. kódà a tún gbọ́ pé nínú 2 million tí Davido fún bàbá Mohbad wọ́n ní 1 million náà ló tún tẹ̀ lọ́wọ́ kí MC Olúọmọ kó òun náà tó wá fún bàbá yìí ní 1 million naira. ṣùgbọ́n àwa lè sọ ọ́ bóyá lẹ́yìn ìgbà tí ariwo pọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣàánú bàbá yìí o. kódà a tún gbọ́ pé ọ̀rọ̀ pọ̀ ẹ jẹ́ ká mẹ́nu kúrò ní lórí ẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ owó tó ń fún wọn torí owó yóò ká bùkátà wọn. bákan náà kò tó nǹkan tí ó yẹ kó ọmọ wọn ṣe fún wọn tó bá jẹ́ pé ọmọ wọn wà láyé ni. àníkọ́ náà má jẹ́ kí tàwọn ọkùnrin ó gbéṣẹ́. a gbọ́ wípé nígbà tí owó tó pọ̀ jù nígbà tí Mohbad wà láyé tó fún bàbá ẹ̀ kò ju 20k lọ, ìyẹn 20,000 naira. tí ẹ bá gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ sọ nínú orin tó kọ ó sọ tí gbogbo wa gbọ́ gbọ́ bó ṣe wí. ó ní dad have no salary yet struggle to send him to school with his carpentry work. ó ní bàbá òun ò gba sálárì o ṣùgbọ́n ó tiraka rán òun lọ sí school nínú tẹ́rẹ́tẹ́rẹ́ tó ń rí nínú iṣẹ́ kápẹ́ńtà tó ń ṣe. bàbá yìí ni ò wá gba 100k kìsì lọ́wọ́ ẹ̀rí títí tó fi jáde láyé. ó mà ṣe o. ẹ̀gbọ́n náà sẹ́ kí ni ẹ̀ṣẹ̀ àwa ọkùnrin gan-an. ẹ má bínú gbogbo ẹ̀yin obìnrin torí kò ń ṣe gbogbo obìnrin ló ń ṣe báyìí o. ọ̀pọ̀lọpọ̀ ìyá gidi ló wà ń ta, ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ló wà ń ta. àní gbogbo ọwọ́ tó ṣiṣẹ́ tó fi tọ́ ọmọ ẹ̀ gbogbo wa pátápátá la ń jìrì ọmọ o. ọlọ́run ò ní jẹ́ kí ògo wa kó kú lójú ẹ̀mí wa o. pẹ̀lú ògo ọlọ́run gbogbo wa á ní fojú sunkún ọmọ. nítorí tí a bá wò dáadáa tá a bá ní ká wò dáadáa ṣé ó wá já sí pé gbogbo iṣẹ́ tí bàbá Mohbad ṣe yìí ó já sí pé ó kàn ṣe sílẹ̀ fún obìnrin tí kò rántí ọmọ ẹ̀ ni. ṣé wàá rí i pé bàbá Mohbad nídìí kí a ṣe kíni ká ràn án lọ́wọ́ kí tiẹ̀ náà má bàa gbé lórí wàhálà tó ṣe lórí ọmọ ẹ̀ wá. ó yẹ ká ràn bàbá yìí lọ́wọ́ o. ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì á nídìí kọ́mẹ̀ntì yín kí ni èrò tiyín náà kí ló yẹ kí wọ́n ṣe fún bàbá yìí. kí ni èrò tiyín náà kó má dàbí pé a kàn ń sọ fúnra wa lásán ni torí kò yẹ kí ti bàbá yìí ó gbé bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí èrò tèmi. nítorí tí ẹ bá wo bàbá yìí a ó rí i wípé kò fi bẹ́ẹ̀ sí ọwọ́ ìtọ́jú lára ẹ̀ dáadáa. ìjẹ́ wáyé kí èèyàn bí ọmọ ológo kí tiẹ̀ wá gbé bẹ́ẹ̀. ẹ bá wa dá sí i kẹ́yìn náà kẹ́ ẹ fojú inú wò ó kẹ́ ẹ jẹ́ kájọ dá sí i ẹ jẹ́ ká fi ẹ jẹ́ káwa náà ká ro gbogbo nǹkan tó yẹ kó ṣẹlẹ̀ sí bàbá yìí torí tẹ́ bá wo bàbá yìí dáadáa ní kéèyàn owó yẹn dáadáa á rí i pé kò tí ì sọ ọ̀tọ́jú lára ẹ̀ rárá. ẹ jọ̀ọ́ bàbá Mohbad tí mo sọ̀rọ̀ ẹ̀ yìí mi ò rí rí o mi ò mọ̀ rí o lẹ́yìn orí afẹ́fẹ́ tí a ti rí àtìgbà tí ọmọ ẹ̀ kú. ìránṣẹ́ olúwa ni o ó dẹ̀ ṣiṣẹ́ carpentry work gẹ́gẹ́ bá a ṣe gbọ́. ẹ jẹ́ ká ràn bàbá yìí náà lọ́wọ́. ní ká má ràn ìyá ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ṣá ẹ má jẹ́ kí ti bàbá yìí náà ò gbé. ẹ̀yin náà ẹ fèrò tí náà ránṣẹ́
ẹ jẹ́ ká mọ ìròyìn lórí ẹ̀. ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ tí Mohbad yìí ká fi tì síbì lónìí. Lágbára Ọlọ́run a ó tẹ̀síwájú lórí a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ Naira Marley àti Sam Larry àti ibi tí ẹjọ́ dé dúró. Lágbára Ọlọ́run bákan náà ká tún kí wa kú ojúlọ́nà ọ̀rọ̀ tó ń lọ lórí bàbá Àgbákò àti Alhaji Wasiu Alabi Pasuma. Lágbára Ọlọ́run a ó tẹ̀síwájú lórí ìyẹn náà. Àwa láwọn máa wá o